káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbóhùn wa ẹ káàbọ̀ sí orí òjíṣẹ́ TV níbi tí a ti máa ń mú oríṣiríṣi ètò wá fún wa lórí ọ̀rọ̀ ayé wa tẹ́yin náà bá wò ó ẹ fi kọ́gbọ́n àwa náà á wò ó a ó fi kọ́gbọ́n ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa comment sí orí òjíṣẹ́ TV pàápàá jùlọ ẹ bá wa tẹ notification bell so that a bá upload ẹ̀yin lẹ máa kọ́kọ́ máa rí ohun tí a bá gbé jáde sí orí òjíṣẹ́ TV ṣé wàá rí nǹkan tó mú wá fún wa lẹ́ni ara ọ̀tọ̀ ni ó lágbára mo fẹ́ kẹ́yìn náà jókòó kẹ́ wá lọ wo ohun tí a mú wá fún wa lẹ́ni ó yá ẹ wá lọ wò. mo kí gbogbo ojú tó ń wò mí jákèjádò gbogbo àgbáyé ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dì mo dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín àgbà yín olólùfẹ́ mi Ṣọlá Ọlánìkan Parí Olódó gbogbo awuyewuye atótónu tó ń lọ lórí afẹ́fẹ́ mo dúpẹ́ orí kọ́mẹ̀tì tó ní kálukú kọ́mẹ̀tì kò sí bí wọ́n ní kò sí bá ṣe máa rìn torí òní mi ṣẹ̀sán mi so gbogbo ọ̀rọ̀ gbogbo yọ lọ́hùn ẹ bá wọ̀ sí mi pé láti bí ijọ́ mélòó kan ẹ̀ rí pé mi kọ́mẹ̀tì sórí Parí Olódó kọ́mẹ̀tì ni àwọn Facebook wọn fẹ́ àpúrúfù page mi yìí so wọn fẹ́ monetize ẹ̀ ni mo ṣe lọ open mi Parí Olódó 1 tẹ́ bá lọ follow Parí Olódó 1 torí mo rí kọ́mẹ̀tì àwọn èèyàn kan ẹ̀ rí gbogbo post mi ìjọ́ kejì tí Muyideen ti jáde tó ti lọ rúbà sí Àwẹ̀rí ẹ̀ tó rù ní Bódìjà ìjọ́ kejì yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe skit mo ti post ẹ lọ bìlọ àwọn tó bá follow Parí Olódó 1 ẹ lọ follow Parí Olódó 1 torí mo ṣẹ̀ṣẹ̀ padà sórí péjì eléyìí lónìí báyìí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi mo ṣe padà báyìí sórí Parí Olódó kọ́mẹ̀tì ni Parí Olódó 1 lọ wo posting mi àná òde yìí mo wà ní Ìbàdàn ní Àgbàlá Gabriel pẹ̀lú Àgbàlá Gabriel so mo lọ attend the program ẹ̀dẹ́ adẹ̀jókòó adẹ̀jọ́sọ̀ lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ tó ń lọ àti Muyideen ni o àti wèrè kan tó lóun pásítọ̀ tó lóun wá sórí ìjọ wa tó ní wọ́n fi lu jìbìtì ni so tẹ bá rí àwọn pictures tí mo post yẹn pictures ìgbà tó lọ bẹ̀bẹ̀ mi ni mo send àwọn pictures yẹn fáwọn blogger tí wọ́n bi mí léèrè pé báwo ló ṣe lọ mo jẹ́ kó yé wọn pé ẹni yìí ẹni bí na fífi sólóore ni àwọn abá lórúkọ jẹ́ ẹ̀dá ni a ò mọ́rí from nowhere just ó wá fún sọjí from there ó dẹ̀ ní kí wọ́n wá tọrọ dáríjì pé olè lòun máa ń jalè ṣọ́ọ̀ṣì kiri wọ́n ní kó máa lọ ṣe tọrọ foríjì káàkiri so pásítọ̀ dẹ̀ gbàdúrà pé tó olú ọ̀fẹ́ pa aláṣẹ ìgbé koro ní púpàdà so láti gbà ló dẹ̀ ń attend pé kó máa wá sí ṣọ́ọ̀ṣì so gbàdúrà lòun lọ sí Bible school bó lè máa kàn mú ní Sunday school good so from there ó ní kan fún un lóun fẹ́ gbalé wọ́n promise kó máa kàn wọ́n máa ṣe fún kò tí tọ́sẹ̀ méjì ló ti bẹ̀ sí ní kọ́kọ́ ti post àwọn kan pé òun ṣiṣẹ́ pásítọ̀ fún wọn fún lo all this thing gbàdúrà mo bẹ pásítọ̀ mo ní bàbá tẹ bá wíṣ pé fẹ́ ẹ̀fọ́ owó ẹ̀ pé sọlọ́tì ẹ̀fún tẹ bá máa fún wọn máa sẹ́ni 100,000 sí mo wà wí ẹ̀ ló tún sọ wípé 160,000 kó ṣe kó bá ṣe gbogbo lẹ́tijọ́ tó kò tẹ́ ṣe agreement wo nǹkan báyìí wọ́n máa nǹkan tó ń pè ní ìdùnnú home property ìdùnnú home property tó ń ta ilẹ̀ tó ní ilẹ̀ lájẹ káàkiri ó fún Àgbàlá Gabriel nílẹ̀ ó lọ ń ṣépè fún pé ilẹ̀ yẹn máa ṣàgbàlá Gabriel sígbà yẹn létà wọn pè àwọn invite ẹ pé kó wá sọ̀rọ̀ tó sọ ó bẹ̀bẹ̀ ó tender apology ó tún lọ sọ́dọ̀ Àgbàlá ẹ̀rí tó ti dọ̀bálẹ̀ ó tún wá sórí ìjọ dọ̀bálẹ̀ still come out again àwọn èèyàn máa wá ṣùgbọ́n gbogbo ẹ̀dá tí Ọlọ́run bá ti gbé ṣubú ẹ̀ máa dá ayé kan lè gbé ṣubú ẹjọ́ mo bẹ̀ yín fans ní ẹ̀tẹ̀ntẹ̀ ń comment pé bóyá àwa ti ṣe àjáde à come out mo jáde ẹ lọ́bì lọ́wọ́ àwọn tó follow for Parí Olódó mo jáde seriously mo jáde I stand by him mi ò ṣàbára mo rí jẹ́ o ẹni tí Àgbàlá Gabriel ṣe fún mi Ọlọ́run bá ní ọba tó lè san lẹ́san rẹ̀ torí pé nítorí Ọlọ́run kọ́ gbogbo ṣe fún mi ló ṣe fún mi mi ò dẹ̀ fi bí ṣu so agbára Ọlọ́run gbogbo ẹ̀dá tó bá wọ́n ṣubú ọmọ àṣubú lójú ọmọ aráyé wọn á dẹ̀ ṣubú lójú ẹ̀ náà ni so mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin fans tẹ́já fans Àgbàlá Gabriel àti ẹ̀jẹ̀ fans wa ṣé gbogbo tó ń ṣẹlẹ̀ kò sí ẹ̀dá láyé tó ní alátakò ẹnìkan ní kọ́mẹ̀tì mo kọ́mẹ̀tì ní fídíò kan ọ̀dà ṣẹ́rí gbogbo nǹkan lẹ́yìn mo sọ ní níta rẹ̀ èèyàn ṣẹ́ lọ́rùn ṣẹ́rí àti Muyideen àti ọ̀gbẹ́ni ìròyìn tó ń fi bí ẹni tí ó ṣe kí nìyẹn àwọn èèyàn fẹ́ kí èèyàn tara wọn ṣẹ́ lọ́rùn torí gbogbo ohun tí wọ́n ń ṣe èèyàn tó òun béèyàn Ọlọ́run yòdì òun béèyàn Ọlọ́run jà Ọlọ́run ló máa gbèjà fún èèyàn Ọlọ́run yẹn ṣe mí wílé pé gbogbo wọn bó tilẹ̀ kàn pọ̀ tó Àgbàlá Gabriel Ọlọ́run wà pẹ̀lú ẹ̀ àfi tí ó bá jẹ́ pé kì í ṣe Ọlọ́run ọba yẹn lódò tì so à ń comment o kì í ṣe pé bóyá ẹnìkan nìkan I comment mi ìdẹ mi ò sásẹ́yìn wọ́n sì mi ò ṣe nǹkan tó rújú
so mo rẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ọ̀gẹ̀dẹ̀ tó bá gbówó rẹ̀ sókè wọ́n á fi nara wọn nípa Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel ní ṣubú fáyé o lágbára Ọlọ́run. Mo ti sọ fún un pé kó máa tẹ̀síwájú iṣẹ́ tọ́lọ̀gbà láràn ni agbọ́ Ọlọ́run àjẹyè ló máa jẹ. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ńtẹ́jọ́ lólùfẹ́ fún àṣẹyìn bloggers tẹ́yìn náà rí bó ṣe ń lọ tó it's a man of God. Ó ti Olúwa ló lè gbèjẹ́ àwa máa kàn gbìyànjú káwa náà sọ̀rọ̀ Ọlọ́run bá ló lè gbèjà rú wọn. Ọlọ́run á gbèjà gbogbo bí tó ní ká gbọ́ bá ti ń rátakò àyìn ìṣàlẹ̀ Ọlọ́run á gbèjà wa àgbèjà àjà. Orúkọ mi ní Ṣọlá Ọláọ̀nẹ́pẹ̀kun Parí Olódó. I really still back mo support Àgbàlá Gabriel o. Ẹ má kọ́mẹ́ntì mò ń gbọ́ pé wọ́n jáde ní jáde o. Ẹ lọ fọ́lọ́ Parí Olódó 1. Ẹ lọ wo kọ́mẹ́ntì mi lórí Parí Olódó 1 àwọn skit tí mo ti yà lórí ṣe different against àwọn ọmọ pé it's more than 5 tí mo dẹ̀ post àwọn ìrìn ẹ̀rí. Ìtàbí táwọn èèyàn wá ṣe tí aláríyá tọmọtọ wa ṣàbí all these things kan ṣe ṣùgbọ́n èmi lọ́mì mo dá mo ṣe mo fún ọ lésì ẹ̀ so yìí mo ṣe padà sórí Parí Olódó comedy ẹ máa fọ́lọ́ Parí Olódó comedy ẹ máa fọ́lọ́ Parí Olódó 1 so èmi náà mo wà mẹ́kùn ní bàjẹ́ fún Ọlọ́run wa fi hàn ayọ̀ a fi fọ́ lóyún àbúrò ní fọ́ lóyún ó ti yẹn kò ní bàjẹ́ o I love your comments mi ìbínú ó ti yẹn ìgbà tó bá bẹ̀yìn Ọlọ́run jà Ọlọ́run á gbé Ọlọ́run àbò náà jà. gbọ́n gangan logun ayé fẹ́ mú ẹni tí ó bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run máa ń ní challenges gan kì í ṣe léyè lákọ̀ọ́kọ́ o èyí tó ṣẹlẹ̀ s'Àgbàlá Gabriel ṣẹlẹ̀ sí Jésù Kristi rí dáadáa pẹ̀lú bí ó ṣe ń ṣiṣẹ́ ìyanu tó ń padà ti tẹ̀ náà ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni bàbá. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá àwọn mùsùlùmí ṣe ń sọ òun náà ní àtakò ní ìlú Mẹ́kà àbí bẹ́ẹ̀ kọ́. náà òye tí Àgbàlá Gabriel ń ṣe òun kọ́ ní àkọ́kọ́ pásítọ̀ tó máa kọ́kọ́ dúró báyìí wò alice kọ́ ló ń ṣe àforíjì kó dẹ̀ fi ọ̀run kẹ́ bàbá wa pásítọ̀ Tèmítọ́pẹ́ Joshua ó náà ń ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn ẹ̀ só ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn gan ṣùgbọ́n nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá náà àfi bí ṣolóore ni wọ́n tó èmi Olúṣọlá Ọmọláànípẹ̀kun mi kì í ṣàbára mú oore jẹ́ o nítòótọ́ àti ń gbìyànjú iṣẹ́ eré bọ̀ ti pẹ́ adẹ̀dúpẹ́ fọlọ́run bọ̀ pé àìsàn kọ́ ni wọ́n fi dáwó fún wa mo appreciate Àgbàlá Gabriel lórí àwọn oore tó ṣe fún àwọn onítíátà ló fi ronú kàn mí pé I'm coming to your house ó dẹ̀ wá mo appreciate ẹ̀ ní ohun tó ṣe fún mi náà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ò rí mi kóhun tó rí mi o ọ̀pọ̀lọpọ̀ olówó ni mo mọ̀ tí wọ́n rí mi ṣùgbọ́n Ọlọ́run kọ́ pé orí yẹn èjẹ Gabriel àwa mi wá thank God mo dẹ̀ appreciate all the time àwọn èèyàn náà tó ń follow page mi lọ follow Parí Olódó comedy bẹ́ẹ̀ ni Parí Olódó 1 bẹ́ẹ̀ ni ṣẹ́rí gbogbo awuyewuye tó ń ṣẹlẹ̀ yìí ó kàn máa ń dùn mí fún bloggers ṣẹ́rí ẹ má yẹ ká máa fẹ́ nǹkan lójújù kò sí tó ṣàìṣẹlẹ̀ rí nílé ayé o kò sí gbogbo orúkọ báyìí ti ṣẹlẹ̀ rí sáwọn kan dáadáa ṣùgbọ́n nítorí pé social media ní agbára tẹ́ni tí bá ti lè drop ó máa fọ́nká ní tẹ́ni tí bá drop ó fọ́nká ìgbà tẹ́mi rí Muyideen tí mo rí nírọ̀lẹ́ ẹjọ́ náà ló máa lẹ́ tí mo rí tó rú wá sí èmi kọ́kọ́ fura kí ní kan pé Àgbàlá Gabriel wọ́n ní theatre drama ministry bóyá skits ní yes oh it's not possible kó máa lọ kí ló fẹ́ ṣẹlẹ̀ bá ti máa wá gbọ́ tí ìyàwó ẹ̀ sọ̀rọ̀ pé tó àárọ̀ ọjọ́ kìí ló sọ pé àwọn kan rí kó jáde lé nǹkan tí ìyàwó ẹ̀ sọ ejò ti lọ́wọ́ nu omi ti ń tẹ̀yìn wọ́n gbélé nu ọkùnrin ti padà ti ń rí challenges táwọn aṣáájú ń rí because ohun tí Muyideen ṣe is not on that kì í ṣe ojú lásán ó láti jẹ́ pé there's something behind èmi náà ṣe mo ṣe àwọn mo ṣe skit jáde mo ṣe bí oríṣi méjì mẹ́ta mẹ́rin pé kí ló dé ẹ jẹ́ ká wò pé nǹkan yìí kì í ṣojú lásán tó bá jẹ́ àwọn èèyàn ló wà lẹ́yìn oró rẹ̀ tó fi ń ké o kò sọ̀wọ́ Ọlọ́run tó bá jẹ́ ẹ̀gbá Àgbàlá Gabriel náà ló ṣe tó kù díẹ̀ káàtó o kò sọ̀wọ́ Ọlọ́run torí Ọlọ́run ọba ló mú gbogbo ló ṣe èmi sọ fẹ́ nìkan mo ní ẹ má jẹ́ ká judge èèyàn kankan èmi ò judge Muyideen ẹ̀sán èèyàn lára ni ṣe stand mi ohun tó wọnú ẹ̀ tó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ló mọ̀ mi ìdẹ̀lẹ̀ judge Àgbàlá Gabriel because nǹkan tó ṣe kì í ṣe Muyideen nìkan ló ń ṣe fún bó ṣe ń ṣe fáwọn oní tíátà ọ̀pọ̀lọpọ̀ àwọn fẹ́ ṣe operation ọ̀pọ̀lọpọ̀ èyí kìlọ̀ so he do all this èyí tó ṣe mistake tó ṣe táwọn èèyàn rí sí ó sáré apology tẹ́lẹ̀ apology pé kọ́ máa bínú pé wọ́n ní ó nà èṣù lágbára kò nígbàdà hospitation lè gbàjà yàn lò shall stand to accept that pé irú ẹ̀ náà èmi náà faramọ́ ṣùgbọ́n pàtó ti tọrọ àforíkì la fẹ́ ṣe èmi dẹ̀ ń bí lépa ọ̀rọ̀ Muyideen pé ó máa ní settlement pé bóyá nǹkan yẹn pé ó kàn wáyé bẹ́ẹ̀ ni but I'm just gone ṣé wàá rí tọkùnrin tó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. tó pèrè ní pásítọ̀ ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel ní Kòròdú. kábíyèsí Ọlọ́run. kódà ó tún sọ àdírẹ́sì ibi tí ṣọ́ọ̀ṣì náà wà. kábíyèsí Ọlọ́run ṣe rí gbogbo nǹkan tẹ̀dá bá ń ṣe láyè kó máa wo àtúbọ̀tán láyé o. àtúbọ̀tán. mi ì lè sọ pé mi ò mọ máa yẹn
Àgbàlá Gabriel máa ń wá ṣe ìsọjí ní Ìkòròdú, at least ó máa ṣe monthly tó máa wá tẹ́rù, ó máa ń wà gan rẹpẹtẹ nígbẹ̀rẹ̀gbẹ̀rọ̀. Ó kàn díjọ́ náà ní máa yẹn dé for that day, dress well, ó bá ṣe ń ṣèṣọjí ló ń jó, he was so happy tó ń jó tí ṣe mọ̀ inú yẹn bá nígbà tó wá yá ó wá náwó bọ́ síta. Ó ní wíwá tó ń wá sórí ìjọ ẹ̀ pé òun wá tọrọ ìdáríjì ni o. Kí ló ṣẹlẹ̀? Ó bá bẹ̀rẹ̀ sí ní sọ story ara ẹ̀, which we don't know, everybody ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó mọ̀. Mo ní fídíò kan tí máa fún yín. Ó ń sọ story. Ó sọ story ara ẹ̀. Bàbá. Ó ní òun bò ń ṣe wà àmúrọ̀bà lòun. Ó ní òun ò lọ bá báǹkì, òun ò fọ́lé o. Ó ní wọ́n mọ̀ pò ní ṣọ́ọ̀ṣì ló máa ń lọ kó instrument church. He even said it pé òun lọ sí Redeem, òun lọ gbọ́kadà ń bẹ̀. Ó ṣàn kéyìn jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ní wọn ní kò lọ jẹ́wọ́ gbogbo ohun tó ń ṣe, ibi tó ń ṣàṣìṣe sí. Ó sọ gbogbo àwọn ibi tó ń ti lọ ṣe àwọn nǹkan yẹn tí wọn ò dẹ̀rí mú kó tó di pé ó tó lọ ṣẹ̀wọ̀n. Ó náà lọ ṣẹ̀wọ̀n. Òun dé. I understand me. Bẹ́ẹ̀ni sà. So ó ṣàṣàlàyé gbogbo ìrìn àjò ẹ̀yẹn wípé ọmọ kan tó ń gbé láàsì pé ọmọ yẹn òun lọ kó ẹrù ṣọ́ọ̀ṣì kan lòun fi ṣe kó mọ́ ẹ̀. Pé ọmọ yìí ò tí ju 1 year lọ ló ti bẹ̀rẹ̀ sí ní kó máa mú nǹkan, kó máa jí nǹkan, kó máa mú nǹkan. Ó nígbà tó wá rí gbé ayé náà wá sọ pé àfi kóun lọ tètè lọ tóun bá fẹ́ kọ́ ọmọ yìí ìyá tóun yà kó tètè máa lọ tọrọ dáríjì. Ọmọ táwọn wí yìí o wọ́n ti gbà lọ́wọ́ because the way tó fi ń na ọmọ yẹn tẹ́ bá wo nǹkan tó yẹ máa tí ìtọ́mọ yẹn kéèsì ẹ̀ wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá. Lọ́dọ̀ àwọn ọlọ́pàá ìyẹn kéèsì arákùnrin tó pẹ́rẹ́ ní pásítọ̀ yìí. Sọ́gbà tó wá ṣe mọ̀ wọ́n lólúwa kò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ kò ṣòro ń kó àdá nígbà tí èyí ti lè confess fún rẹ̀ pé nǹkan báyìí òun ò fẹ́ lé ayé òun mọ́, ó wá darapọ̀ mọ́jọ. Good, èmi mi ṣe wáyìí mi ò ṣàmọ̀ bíi pé èmi mo invite Àgbàlá Gabriel wá sí Ìkòròdú bẹ́ẹ̀ kó wá máa ṣe ìsọjí. So àwọn kan pè mí ní bàbá àjọ ni mi ò just. Kò ń ṣe pé bóyá wọ́n fi yín jẹ́ bàbá àjọ bẹ̀ àwọn èèyàn náà ń fẹ́nu pè yín. àwọn èèyàn bíi pé mi ní true mi ló ṣe délù ìgbà tó wá ṣorí fún mi ni mo invite ẹ̀ wá so mo dẹ̀ ń worship. Ṣé o sáà mi ó tó stage kan máa yẹn bí n pé ó sọ fún Àgbàlá Gabriel pé òun fẹ́ máa assist àwọn pastor pé òun ti lọ sí school Bible school wọ́n á welcome ẹ̀ wọ́n ní kò sí problem. Wọ́n ní pastor bẹ́ẹ̀ tó ń ṣe pastor àwọn bíi méjì ló wà mẹ́ pastor ń pọ̀ jù ṣèlú gbàdúrà náà ni ó bẹ̀rẹ̀ sí ní ṣe ìsìn pẹ̀lú wọn because èmi kì í ṣe gbogbo ìgbàlẹ̀ mi máa ń ráyè but ìyàwó mi máa ń gbó dáadáa ohun tó ń bẹ̀ dáadáa. So kí ni ká fẹ́ fàyọ ó bá ní òun fẹ́ gbalé ó sọ fún Àgbàlá Gabriel òun fẹ́ gbalé àgbàlá ní 150,000 Àgbàlá Gabriel promise kó má wọrí ó máa ṣe fún owó yẹn. So later on woman kan wà à ń pe woman yẹn ní Ìdùnnú home and property. Ìdùnnú home and property ló fún Àgbàlá Gabriel ní ilẹ̀ ní Ẹ̀pẹ́. Yes. Mo rí advert náà. Yes. Ó fún ní ilẹ̀ ní Ẹ̀pẹ́. So woman yẹn náà wá promise pé kí woman yẹn fọkànbalẹ̀ pé òun náà máa fún ní owó sí owó yẹn. Good. Ó kàn tó sí ìwà expect pé bẹ́ẹ̀ ọ̀sẹ̀ kan sí kejì wọn tí kò tí ò pèsè tí nǹkan kan ní bẹ́ẹ̀ ìwọ promise olówó òun ti lọ́n sùn táwọ́. This man ó ń láti gbé bẹ́ẹ̀dì lọ sí orí bíríìjì kan lẹ́kọ̀ọ́ tó lọ sùn síbẹ̀. Lọ sùn bẹ́ẹ̀. Mo fídíò yẹn mo lè ní pé mo lè wá ẹni tó máa wá studio pé kan wò ó wọ́n ti lé òun lé o orí bíríìjì ló ń sún o ó yàtọ̀ náà lálẹ́ òfin ya wáyà rẹ̀ ń bẹ̀. Nǹkan tí màá ní í ṣe ó wá bẹ̀ sí lọ ṣe kí nìyẹn ó lọ ń post sórí Facebook pé Àgbàlá Gabriel pásítọ̀ ẹ̀ ló ń jẹ́ kò sanwó oṣù fóun ó promise nǹkan bẹ́ẹ̀. Èmi láti pé bí Àgbàlá torí mi rí Àgbàlá bá sọ pé má ní any right ẹ bá mọ̀ pé promise ẹ fẹ́ fún ẹ fún má ní bí 10 days òde fẹ́ gbogbo nǹkan tó ń sọ yìí àwọn èèyàn abẹ́lẹ̀ gbé àwọn onímọ̀ réèyàn tó jẹ́ pé ẹni yìí ó ní tọ́ọ̀ṣì o pẹ̀lú gbogbo nǹkan bóyá ẹ̀wọ̀n tó lọ ẹ ló ń fa gbogbo nǹkan tó ń ṣe àbí ègún tó ti gẹ́wọ́n láwọn church káàkiri nǹkan ẹ jẹ́ fún ní promise ẹ bá promise mo ṣàbẹ̀ fẹ́ ní prosecute mú pa títí ìyẹn wá ní kí n sọ pé kò send the account number so wá send account number ìyẹn wá pè pé ó ti send account number so wọn. Ṣé ẹ má bínú sà torí àwọn èèyàn tó ń gbọ́ tán ti gbọ́ látẹnu ọkùnrin ṣé ìránṣẹ́kùnrin tó pèrè pásítọ̀ ṣó send account number straight sí Àgbàlá Gabriel. Ibẹ̀ ló send ẹ̀ sí ó send ẹ̀ sí. Ó ṣe kó send ẹ̀ sí yín pé bá send ẹ̀. Ó send ẹ̀ sí pa Àgbàlá Gabriel la send ok ó tó padà tó wá send ẹ̀ sí mi náà pé ṣé mo ti rí òun ti send ẹ̀ sí mo ní má wọrí má bá rí sẹ́yìn ẹ̀mí náà wá send ẹ̀ sí pé Àgbàlá pa. Sọ fún Àgbàlá o. Kí ni má nìyí nìyí o wọn bá tọ́ bá fẹ́ ṣe fún un so later wọ́n send 100,000 sí. So mo á béèrè lọ́wọ́ pé àfà ó lóun ti rí 100,000 ó ní bọ̀t kò tí ì pé 150 lọ promise mo ní díẹ̀díẹ̀ náà ni. So later mo rò pé ẹgbẹ́ máa yìn tí ó promise ẹ̀ ní excuse me tó promise ẹ̀ ní another money ìdùnnú yẹn ó wá bẹ̀rẹ̀ sí ní blackmail woman yẹn ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ against blackmail woman yẹn
so woman yẹn wá ní pé òun tó bá fẹ́ fún òun náà máa fún woman yẹn wá ní kí wife mi àti ẹ̀ àti one other man. ìyẹn ìyàwó yín. yes àti one other man pásítọ̀ nìyẹn ní pé kan wá sẹ́pẹ̀ wọ́n wá débẹ̀ bàtàn débẹ̀ sẹ́pẹ̀ yẹn wá gbé pé ṣé bóun ló ń promise ẹ̀ tí òun bá tẹ̀ tí promise kí ló dé tó ń ba business òun jẹ́ pé ilẹ̀ jìbìtì ló ń ta ọ́ nígbà káwọn nǹkan ní jìbìtì ló kí ló dé tó ń ṣe bẹ́ẹ̀. kí ló dé tó ń ṣe bẹ́ẹ̀. ok arákùnrin tó ń bá ìdùnnú homes and property ó bá lórúkọ jẹ́. gan seriously tó bá seriously máa fún yín ní nọ́mbà ìdùnnú home and property tẹ́ bá ṣe tán so you can even talk to him get questions lọ́wọ́. so ó dà wọ́n á invite ẹ lọ sí station pé irú nǹkan how to stop this thing ó wà dé sí station ó tọwọ́ bọ̀ pé kò má bínú òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọ̀hán lókè tó bá ṣe bẹ́ẹ̀ mọ́ máa wọ̀ òun promise wọn á ṣe fún ẹ. nǹkan tó kù ní ìsinmi pé ó máa lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel Ìbàdàn lọ tender apology fún pé nítorí ó sọ pé orí ilẹ̀ yẹn náà máa ṣàgbàlá Gabriel sí tó bẹ̀ sí ní gégún èpè ńlá ẹ̀sán mi ọ̀n láti lọ òun wúmọ̀ yẹn pẹ̀lú PAT ẹ̀ àti ìyàwó mi àti pásítọ̀ tó wẹ̀ àti òun yìí gbogbo bá lọ sí Ìbàdàn wọn dọ́dọ̀ Àgbàlá Gabriel pásítọ̀ Tọ́pẹ́ lélẹ́yìí o torí Tọ́pẹ́ ló ń yẹ so gbogbo nǹkan tó ń sọ lótorí ó wá dọ̀bálẹ̀ síwájú àbí. ó ní níjọ́ náà lọ́n sà ó ní Àgbàlá Gabriel ní kò ń kúnlẹ̀ sórí òkúta gravel kan pípọ́ ní kò máa yí káàkiri. irọ́ ló pa ń bẹ̀. máa fún yín fídíò yẹn wà lọ́wọ́ mi fídíò yẹn wà lọ́wọ́ mi so dọ̀bálẹ̀ òbí Àgbàlá Gabriel pé kọ́ńdé kan má bínú pé tó máa jẹ lòun wá òun ní ṣe bẹ́ẹ̀ tó ìyẹn lọ bẹ́ẹ̀. so later Àgbàlá Gabriel wá sí Kòròdú láti wá bá àwọn ìjọ Kòròdú sọ̀rọ̀ pé gbogbo nǹkan tí Tọ́pẹ́ yìí ṣe kan forgive ó ti wá tender Àgbàlá Gabriel fúnra rẹ̀ tún wá lórí ọ̀rọ̀ pásítọ̀ yìí ó ti wá tender apology pé kàn kí á gbà pé ó dẹ̀ tún dọ̀bálẹ̀ f'Àgbàlá Gabriel láàrin ìjọ yẹn ó tún dọ̀bálẹ̀ fáwọn ìjọ pé kàn má bèrè kan foríjì àwọn ọ̀dẹ̀ sọ pé tó ẹ̀jẹ̀ á forgive ó ti lọ tán nìyẹn ká má gbọ́dọ̀ wọn ni wọ́n pé mọ́ pé kàn gbàgbé since then the next time a rí pé àpótígbó ti lọ join church mi ó tún post ẹ̀ tàbí rí pé ó ti lọ di pastor sí jọ́bù mi. so that's the six until ìgbà táwọn arí nǹkan tó pẹ́ ìgbà táwọn èèyàn pè mí mú ní mi ì ní ever comment mi ì dẹ̀ ní ṣe nǹkan kan whatever tó bá wọ́n anybody kan sọ mi ì fẹ́ sọ but simply because you are my brother o lè wá so kí n kàn jẹ́ kó yẹ then àwọn fídíò ibi tó ti lọ dọ̀bálẹ̀ Níbàdàn chief tó dọ̀bálẹ̀ fún Àgbàlá Gabriel I will give to you ìgbà tó tún wá sí church tán wá give statement generally tó tún dọ̀bálẹ̀ bẹ̀ tó dọ̀bẹ̀ jọ pé kọ́ máa bẹ̀rù àtúmọ̀ àgbà yẹn kò sí wàhálà so you let people know so but nǹkan tó jẹ́lẹ̀ ni pé tẹ́mi sọ máa pa àwọn pé carry boy dem máa comment nípa bíbí kan fílẹ̀ ẹni bá ti mú àmọ̀ pé tó kó ní touch kàn lọ investigate ẹ̀ dáadáa kó wá òkè èèyàn tó lòun jalè tó lòun kó gbogbo ẹrù church tó lòun wá tọrọ rẹ̀ foríjì tó lòun ti lọ sẹ́wọ̀n rí tó ní ìgbà tó ń dé látẹ̀wọ̀n kò sí ọ̀kọ̀ fún un mọ́ so ẹ jẹ́ ká gbàgbé kò sọ́wọ́n nǹkan kan àti ṣe so in this case gbogbo ẹ̀mùkàn fẹ́ sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ mi Ìṣọ̀lá wà láwọn pẹ̀lú parí olódó tẹ́ ń wò mí Àgbàlá Gabriel olóore mi ni aláàánú mi ni mi kì í ṣàfara mo rí jẹ so mi ni ever go against it láíláí then ìyàwó mi tẹ́lẹ̀ ní sọ̀rọ̀ sí ìyàwó mi sí Nàìjíríà mọ́ láti for past 3 months tó kọ́ Nàìjíríà so mo rí pé nínú gbogbo àdúrà tó rí Ọlọ́run so mo tún àtúrà àánú yẹn gbà lọ́dún yìí ṣẹ́sẹ́n so gbogbo whatever tell anybody bá sọ látara ìyàn sí ìyàwó mi tó Ọlọ́run nìkan ló lè judge then ẹ jọ nípa ọ̀rọ̀ Àgbàlá Gabriel ẹ jẹ́ kí a ṣọ́ra ká má tara ènìyàn ṣe Ọlọ́run nítorí pé Ọlọ́run bá ló mẹjọ dá so gbogbo tí Tọ́pẹ́ sọ yìí èmi gbàdúrà kọ́ lọ dáríjì kò rí dáríjì lọ́wọ́ lọ. ẹ ṣeun bàbá wa Parí Olódó invert ó yà mí lẹ́nu torí bàbá mi dáadáa ni bàbá Parí Olódó olórin ni mí tán mọ̀ mí sí wọ́n dẹ̀ ti ń ṣe promotion fún mi no be today iṣẹ́ pé àwa náà dẹ̀ ń ṣe ìgbóhùnsáfẹ́fẹ́ ní díẹ̀díẹ̀ yìí abá wọn ń bẹ̀ ni àwọn gan pẹ̀lú àwọn tó ń fún wa ní encouragement ó ní mo ṣe gbé kámẹ́rà dé tí mo gbé gbogbo ẹ̀dẹ́ tí mo kó máìkì sí wọn lọ́rùn tí ó fi rọrùn fún mi báyìí èèyàn lásán ò lè dánrú eléyìí wò kéèyàn wá bá Parí Olódó nírú ibi tí mo ti bá wọn yìí kó wá ní bàbá yóò yá kí lẹ rí sọ sí ó ní í ṣe pẹ̀lú and àwọn èèyàn tó mọ Parí Olódó lè sọ tí mo ti mọ bàbá yìí níwájú Ọlọ́run àtẹ̀yàn ó ti lé ní 10 years. kò tó wọ school náà. kí n tó wọ Federal Polytechnic. okay. the humble and the lawyers tún ní nàlájọ́ ń lò pẹ̀lú ra wa. bẹ́ẹ̀ ni bàbá dẹ̀ jẹ́ ẹni tó ní ìwà ìrẹ̀lẹ̀ gan-an tí èmi àyànfẹ́ tí mo lè sọ fún yín bàbá kó tó di wípé mo fèyí ṣe lọ ní tí mo bá wá ẹ̀ ti bá mi sọ àwọn èèyàn ń sọ nǹkan kan mo fẹ́ kẹ́ ẹ kàn sọ sí bó ṣe yé yín sí ẹ mọ̀ wípé irú shows tá à ń ṣe tí mò ń ṣe pẹ̀lú yín kò ń ṣe wípé láti lè fi defend
Àgbàlá Gabriel no in tí mo kàn gbọ́ tálákùnrin yẹn sọ nípa yín wípé ẹ̀yin ni bàbá àjọ, ìyàwó yín ni ìyá àjọ, ìyàwó yín ló mú òun lọ síbi tán ti lọ fìyà jẹun, táwọn èèyàn wá ń kọ́mẹ̀ntì pé ló yẹ kí Wàrí Olódó wá dìfẹ́ǹdì irú nǹkan báyìí ni ó ṣe jẹ́ pé brọ́dà mi fádà mi ní Wàrí Olódó, èmi ò ní access much sí Àgbàlá Gabriel, so ẹ̀yin tí mo ní access sí yẹn mo ní láti wá bá yín wípé kó tó di wípé mò ń ṣe cut and join ni lórí kíní kẹ́ wá rí yẹn pé Àríyá TV ìwọ ló gbélé yìí ó dẹ̀ wá kọ́kọ́ bá mi rán òní mo ṣe wá kọ́kọ́ bá yín, inú mi dẹ̀ dùn fún orí ọ̀fẹ́ tẹ́ fi fún mi tẹ́ fi bá àwọn èèyàn sọ̀rọ̀. Bàbá kí lẹ lè ló ń ṣe Muyideen tó fi ń ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ tó ń ṣe a máa ní orí rẹ̀ yìí ni àbí kí ni tó ṣe? Mo ti sọ̀rọ̀ kan síwájú, mo ní ẹ̀dá kan ò lè jọ́ọ̀jì ẹnìkan, Ọlọ́run ló yé o nǹkan tó ń ṣe Muyideen, because èmi ká wo ibi tí wọ́n ti mú Muyideen jáde, tí wọ́n ká wo ibi tí wọ́n mú dé, ilé àkàdà pé àkọọ́lẹ̀ ni ìyàwó tí ìgbésẹ̀ ìrìn àjò ìlú òyìnbó tó ti wà níwájú pé ó fẹ́ máa lọ báwọn ṣe pọ́tírì àbí nǹkan kan lọ́hùn ó mà ṣe o. tírú nǹkan báyìí wá wáyé jẹ́ a máa ro sórí ṣíṣe ọ̀nà èèyàn ò fẹ́ ní fọ́rọ̀ àforí ẹni possibility wà kó jẹ́ pé ogun kan wà nílé kan wò ó pé ìwọ ọmọ yìí ó mà ti bọ́ nìyẹn wàá padà sílẹ̀ ó lè rí bí Ọlọ́run ló yé. ìmí ìdẹ́ tún lè wà kó jẹ́ pé òun gan fún rẹ̀ ló ń fogun jà rẹ̀ ẹ̀ pé èèyàn náà máa fogun jà rẹ̀ èèyàn máa fogun jà rẹ̀ sẹ́nu wọ́n sì kò jẹ́ pé òun fún rẹ̀ nìkan ló fún rẹ̀ ṣàkóso méjì kó jẹ́ àkọọ́lẹ̀ gẹ́gẹ́ àyànfẹ́ nìwọ kó jẹ́ àyànmọ́ látòdì ọ̀run pé kò sí bá ṣe lè gbé tó ilẹ̀ ilẹ̀ náà ó mà ṣe o. tí ọ̀sán ó ti di mẹ́ta ìkẹrin dé pé àwọn èèyàn lè tí wọ́n fẹ́ yá lò kó jẹ́ pé nínú àwọn òṣèlú láti sọ pé àwọn tí wọ́n jẹ́ ọ̀tá sí ẹni tí ó sọ̀rọ̀ yìí wọ́n fẹ́ yá lò pé ẹ jẹ́ ká gbára wọn agbára ẹ̀ wọlé torí ó yà àwọn èèyàn lẹ́nu. tẹ bá wò ó lẹ́nu ìgbà tí wọ́n lọ mú brother mi Oríyọmí Hamzat tí wọ́n mú wá láti for settlement pé kí nǹkan tó hàn lè settle ẹ̀rí kó tún kí ṣé wọ́n máa yọ̀yọ̀ nínú iná á ní dandan kó tó ní lọ́nà tí ò bá jẹ́ pé ó nídìí now kò jújọ́ kejì lọ ó ti ṣí TikTok ó ti ní followers kí ló lẹ́nu ọjọ́ mẹ́ta síra wọn kí wáyé ti ń wáyé so èèyàn láti wò dáadáa kéèyàn ṣọ́ra láti comment kí wọ́n má bàa ṣẹ́ lọ bóyá àti kọ́lá kọ́ọ̀lẹ̀ tiẹ̀ pé ibi tí wọn náà máa gbàdá tó máa fi gbàdí celebrity nìyẹn bọ́yá ibi kan nìkan ti máa ó lè jẹ́ bá a ti kọ́ pé tó bá ti jẹ Àgbàlá Gabriel lẹ́fà tó bá jà tó náà máa di celebrity ó náà máa dológo so ó lè jẹ́ bẹ́ẹ̀ so ẹ sáà so mi lè sọ pé nǹkan báyìí ló ń ṣe ṣùgbọ́n táwọn amòye àwọn ọ̀jọ̀gbọ́n àwọn èèyàn tó bá ń gbé òtún bá ń wò lọ́tún á wò pé iṣẹ́ ìdèdè ṣe ṣá so gbogbo ìtàdúrà jẹ́ mi sáà ń bá ní pé ní gbogbo ọ̀nà tí Muyideen bá ń tọ̀ kó lu àkókò ní ọ̀nà tí ò fi ní rí ìparun ọ̀nà tí ó fi dí èwù náà ò fi rí ìgbàlà kọ́nàkọ́ tó Àgbàlá Gabriel náà gbogbo nǹkan náà bá ń ṣe tó bá yẹ pé èèyàn ló ń fa gbogbo nǹkan yìí tó ń kù díẹ̀ káàtó because kò sẹ́yìn onígbàgbọ́ gan gbogbo máa ń bá wọn jà kò síbi tí èṣù lè gbà lóyún tó kọ́ lọ́wọ́ bá kó wá kọ́ wọn náà sí dáadáa láti máa ṣe tí òfin ní tá a máa ráyò nílé máa bínú sùn because èmi rí i pé ó ń ṣoore fẹ́ dání ó ń help ni pàṣẹ kọ́ tiẹ̀ ní ẹ́ pé kó wá àwọn èèyàn sí kí o agbájá ṣe kan tó dẹ̀ ń ṣètò gbogbo tó dẹ̀ ń ṣe yìí ẹ̀dùnkà fọlọ́run bá kí Ọlọ́run bá iṣẹ́ ìránṣẹ́ ẹ̀kọ́ túbọ̀ máa tẹ̀síwájú mọ́ àìnáìtì tó Àgbàlá Gabriel gbogbo ẹ̀yẹn lólùfẹ́ tí ẹ̀ ń wo Àríyá TV ẹ jọ̀ọ́ ẹ máa like ẹ máa follow ẹ máa like Àríyá TV is a well talented boy both music acting presenting Ọlọ́run kì í ṣòna àyànfẹ́ Elédùmarè ni gbogbo yín ní àyànfẹ́ Ọlọ́run ni ojú tẹ fi ń wò wá òní fọ́ etí fẹ́ fún gbà òdìdí ayé òní polongo aburú lórí yín ẹ lọ́rọ̀ ànúgbà. Bàbá mi ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín àmọ́ ṣe rí mi ò ní fẹ́ wá máa disturb yín ipò Àgbàlá ń bá gbà mo dẹ̀ really appreciate kí ní tẹ̀ ń ṣe yìí gan o sir mo fẹ́ béèrè one more question and that is going to be the last question mo ti rí pé ẹ ti sign out lórí program náà bọ̀ ẹ jẹ́ kí n béèrè question yín kan kó má di pé mo tún wá ẹ̀yin mọ̀ Àgbàlá Gabriel ju àwa lọ ẹ dẹ̀ mọ̀ ẹ súnmọ́ wọn ní dé ìhà kan at least tí mo mọ̀ ṣẹ́gẹ̀t ǹjẹ́ Àgbàlá Gabriel jẹ́ èèyàn tó máa ń deny èèyàn ní freedom gẹ́gẹ́ bí alàgbà Muyideen bó ṣe sọ wípé àwọn èèyàn kan náà dẹ̀ ń wá lóòótọ́ wípé ó máa ń há àwọn èèyàn mọ́ ni ó máa ń fẹ́ kẹ́ni kí lẹ́yìn lè sọ because Àgbàlá Gabriel ṣe yín lóore kò kọ́lé fún yín sínú ọgbà Àgbàlá ń bẹ̀ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà lóore àmọ́ ẹ lè rí nǹkan kan mú mọ̀ wípé ẹ kì í ṣe alábòsí èèyàn tó bá ṣe sọ lẹ̀ máa bó bá ṣe wí bó ṣe rí lẹ̀ máa sọ. Ọlọ́run ló mọ̀ ntẹ́nìkan ò mọ̀
Ọlọ́run ló mọ nǹkan tẹ́nìkan ò mọ̀. Ṣé ẹ rí wọ́n ti náà sí ni pé ibi tí èmi mọ̀ pé tó ibi táwọn èèyàn ń rò sí bóyá bẹ́ẹ̀ kọ́ lèmi ń rò sí. Àgbàlá Gabriel ń kọ́ lé fáwọn ó possible kó jẹ́ pé ibi tó l'opportunity ilẹ̀ sí tó gba àwọn lẹ́bí ó ṣìp àwọn èèyàn bá tí ń bá ń ralẹ̀ fáwọn èèyàn síbí ayé sí láti máa monitor kan máa kọ́ fún wọn bóyá ló sì di pé ibi tó ń kọ́lé fáwọn èèyàn ṣe àpé kò kọ́lé fèmí mo ti kọ́lé mo ti wà ń bẹ̀ bí 10 years ṣùgbọ́n the finishing kákun kádẹ̀ ṣe gate ó dé ó bá lè that's renovation ó ṣe ó dẹ̀ ra mọ́tò fún yín mi lè ní gbàgbé nínú ìgbà ayé mi rárá kì í ṣe mi nìkan náà ló ṣoore bẹ́ẹ̀ fún nínú òṣèré mi à mẹ́ni ṣùgbọ́n mi ò ní ever deny ẹ̀ mi ì dẹ̀ ní George ẹ̀ mi ì mọ̀ gbogbo wà tó ń wù gbogbo bó ṣe ń ṣe mi ì lè sọ pé criticize Ọlọ́run nìkan ló mọ̀ bó ṣe ń ṣe mi mo rò pé bọ́lá ló ṣe fẹ́ràn ló ṣe ń ṣe so kì í ṣe pé mi ì lè sọ pé mi ì lè sọ ń pa yẹn mi ì lè sọ ń pa ní tó ń ṣe yẹn mo mọ̀ pé tí ìbàjẹ́ pé Ọlọ́run rán síyàn kò lè jíṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń pè mí pé bàbá parí ẹ̀ ẹjọ́ jẹ́ lè connect wa fẹ́rẹ́ bàlágbé màá ní mi ì ṣe owó wákàtí ẹ̀ o èmi sí lára àwọn protocol o èmi gan kò easy láti rí àfi tá a bá fẹ́ wá ṣe ìsọjí ní Kòròdú bàbá ń ríra lẹ́yìn yẹn mẹ́sẹ̀gì gan ó lè jẹ́ láàrin ọ̀sẹ̀ mẹ́ta ló máa tó rí so mi ò wà confident pé I can see him through gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ gan láti gbà tó ti bẹ̀rẹ̀ àti ìfojú kanra pọ́n bó ṣe mọ̀ mẹ́sẹ̀gì pé tó kó fi yè dénú kó fi gbogbo ẹ̀fọ́ lọ́rùn kó fi jà fọlọ́run jà kó máa fi yè dénú so gbogbo correction táwọn Yorùbá ń sọ kó máa fọ́lù ẹ̀ so kó má bínú so that is my message to him. ẹ ṣeun gan bàbá wa fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ láǹfààní láti máa wo Àríyá tẹlifíṣàn bàbá wa Ṣọlá Ọláònípẹ̀kun eléyìí tí gbogbo èèyàn mọ̀ sí Parí Olódó àwọn ni wọ́n fi ààyè wọn lẹ̀ tí wọ́n sì ń bá wa sọ̀rọ̀ ní tòótọ́ bàbá ti sọ fún yín o wọ́n á dẹ̀ tuntun sọ wípé kẹ́ ẹ máa ṣe kí ni kẹ́ ẹ máa wo Àríyá TV. Àríyá TV ẹ rí i pé lára àwọn ọ̀rọ̀ tá a sọ tòmùgọ́ lè wà mẹ́ díẹ̀ ṣùgbọ́n ìtẹ̀ máa múlò wà mẹ́ so lásìkò sí gbogbo nǹkan tí Àríyá TV bá pè fún àwọn ọlọ́gbọ́n olóye ìmọ̀ lẹ́ máa bá pàdé mẹ́ sí continue to watch Àríyá TV ẹ máa like ẹ máa follow then ẹ má gbàgbé Parí Olódó 1 on Facebook ẹ lọ máa follow bàbá mi o ẹ lọ follow bàbá mi o skit oríṣiríṣi ẹ̀rín àrín sàkìtì àti mọ̀nà kò ní ìdíkà tó náà. èmi abẹ́rẹ́ tèmi ni pé abẹ́rẹ́ kọ́mẹ́dì ìgbéyà follow Parí Olódó Àríyá is there on limited. Thank you very much. náà ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sílẹ̀ tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.